tìrì bó ṣe ń lọ Casablanca iléyá oníbodè airport Mohammed láìpẹ́ láì jìnnà wàá máa gbọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ airport, Chief Sunday Igboho airport, Professor Akintoye airport, Koiki Media airport. Ìwọ náà lè dárúkọ tiẹ̀ o bó ṣe máa rí nìyẹn láìpẹ́ láì jìnnà tí Yorùbá náà máa ní airline tiwọn tí gbogbo ẹ̀ máa function tí kò ní sí reason tàbí máa sá káàkiri bí èso ní wòlímọ̀ mo rí bàbá kan ní ẹ̀rí bàbá tí ó wà lẹ́yìn mi tó wọ outfit yẹn bàbá ní Nàìjíríà máa dá mo ní Nàìjíríà wò mo ní ẹ̀yin lẹ́yìn lọ London nísìn lẹ́rí wọn lẹ́yìn mi lọ́dẹ́ fìlà yẹn wọ́n ní Nàìjíríà máa dá láti 1960 tá à ń gbọ́ nìyẹn jẹ́ kó máa gbé ẹni múgùn olúkálukú yanjú ààrẹ màmá tèmi ti yanjú tèmi láti 1998 èmi náà tún yanjú àwọn ọmọ Oòduà lọ́hùn so but ṣé a lè kó gbogbo 60 million lọ sí London ṣé a lè kó gbogbo 60 million àwọn èèyàn lọ sí UK kò possible ìdí tá a ṣe ń sọ pé ká dá dúró nìyẹn